gbogbo mufuti ni mufuti o. gbogbo mufuti ni mufuti. gbogbo mufuti ilẹ̀ Yorùbá. gbogbo mufuti ilẹ̀ Yorùbá àti Ẹdó àti Delta tó jẹ́ confam. number one àwọn ẹ̀yọ̀kan ṣoṣo ni. bàbá níta ló sọ bẹ́ẹ̀. bàbá Balomi ló sọ bẹ́ẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ rábítà ó kọjá báwọn èèyàn ṣe ń fojú wò ó. àìmọ̀kan pọ̀ lára àwọn èèyàn, wọn ò mọ nǹkan pè ní rábítà, wọn ò mọ tó pilẹ̀ rábítà. àwọn tí wọ́n pilẹ̀ rẹ̀ wà lára sì ń ṣe Khadim Abdullahi Al-Ilory, àwọn náà ní fíkra yẹn. ìtòpilẹ̀ rẹ̀ ajẹwọ́n gbèsè ká máa dúpẹ́ fún wọn. ajẹwọ́n gbèsè ká máa dúpẹ́ fún wọn. ajẹwọ́n gbèsè bí sẹ́nà ò ṣe ní bàjẹ́. bí sẹ́nà ò ṣe ní bàjẹ́. torí wípé ní wọ́n fi ti wọ́n lẹ̀ náà fi si ti gbogbo ohun mọ̀ nígbà náà. nísìnyí tọ́ba wọn àwọn èèyàn kan tó fẹ́ kí nǹkan yẹn bàjẹ́ sẹ́rí pé gbogbo mùsùlùmí ayé ló lẹ́tọ̀ọ́ láti gbé wọn ṣépè. àwọn rífúnra fúlọ́ọ̀kù tí ó mọ̀ pé ra wọn láláṣẹ ẹ̀sìn. àwọn ọmọ gbọ́ àwọn afọ́fúngbẹ́mu èèyàn. àwọn ni wọ́n ó dé fọ́sọ̀ wípé ní kò sí ti ń jẹ́jọ́ mẹ́jọ, kò sí ti ń jẹ́ fìdáwù. ẹ dákọ̀ àfáà kan, ẹ dákọ̀ ìmáàmù kan, ẹ dákọ̀ mùdírù kan, ẹ dákọ̀ ṣéèkù kan tí ó dìde tí ó pe irú pé tí Sheikh Adama pé ń jọ náà ní 1962 fún wa dá lóhùn lásìkò táwa yìí. so àwọn tí wọ́n fẹnu kò pé kí bàbá yìí máa jẹ́ mufuti. ṣé àwọn arábìtà tí wọ́n fi ẹnu kò kó bàbá Abdul Aziz ní mufuti gbogbo àwọn èèyàn tá a rí táwọn bàbá yẹn jankan rí wọn níṣẹ́ mufuti tí a máa jẹ́nu kọ̀rọ̀ yàrá lóòótọ́. èmi ò sì gbọ́ wòrò lẹ́nu bàbá mufuti. àsìkò wòrò lẹ́nu bàbá Abdul Aziz torí mo máa ń fọ́lù wọn gan. bẹ́ẹ̀ ni ó dà wá àti tẹ́sí mọ́kà. wọ́n idẹ́ ṣe ṣíà. wọ́n idẹ́ ṣe ṣíà. èmi náà ṣe ṣíà. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n mo gbà pé mùsùlùmí ni ṣíà. bẹ́ẹ̀ ni ṣíà gan mùsùlùmí ni wọ́n. ṣùgbọ́n kí ló fà á ẹ má gbé kí ni ṣíà ṣe fún yín. kí ló ṣe fún yín. àwọn náà ń pe kẹ́límà. wọ́n lákìdá tiwọn. wọ́n lákìdá tiwọn. ó sì ní tí wọ́n jọ ń fà pẹ̀lú yín. ó ní tí wọ́n jọ ń fà pẹ̀lú yín. so ẹ fi kálukú lẹ̀. ẹ fi kálukú lẹ̀. kí ni kó máa ṣe tiẹ̀ ọmọdé àkó máa ṣe tiẹ̀. kó máa ṣe tiẹ̀. ó dà wá ní sọ́dọ̀ wájà bá kó máa ṣe tiẹ̀. Salafi ó máa ṣe tiẹ̀. Salafi ó máa ṣe tiẹ̀. a sì wádìí lọ wádìí bọ̀ àrípé súfì gangan lálùsùn. àrípé súfì gangan ní alùsùnà. tó jó òrìjìnà. tó jó òrìjìnà gangan súfì ló pé ìsìlámù dání. tó bá ti yàtọ̀ sí báwọn àfẹ́ dàn. tó bá ti lè yàtọ̀ sí pé súfì ló pé ìsìlámù dání. gbogbo yòókù aṣọ́gbó yéye ni. bàbá Mufti ẹ̀mí yóò gùn dáadáa. amina. ẹ borí ọ̀tá. ẹ borí ọ̀tá. ẹ rẹ̀ yín òdì. àlùbáríkà lánàá bàmọ́ mọ́. gbogbo Mufti ni Mufti o. gbogbo Mufti ni Mufti. gbogbo Mufti ilẹ̀ Yorùbá. gbogbo Mufti ilẹ̀ Yorùbá àti Ẹdó àti Delta tó jẹ́ confam. number one àwọn ẹ̀yọ̀kan ṣoṣo ni. bàbá níta ló sọ bẹ́ẹ̀. bàbá Balomi ló sọ bẹ́ẹ̀. pẹ̀lú ẹ̀rí. pẹ̀lú ẹ̀rí. àgbọ̀ kòtòkòtò lẹ́nu wọn. àgbọ̀ kòtòkòtò balabala lẹ́nu wọn rí. àti ní lọ́kàmì àti ní international àwọn sọ́wọ́ òwò lórí. Mufti wa yìí sì jáde dáadáa. Mufti wa yóò sì jáde ó kàwé ọmọkéwu. ó tún jáde ó tún ka ọgbọ́n orí. ó tún ka ọgbọ́n orí. ó sì tún sọ ẹnu wọn sọ́wọ́ òwò wọ́n sì níwà. wọ́n níwà ọlọ́run fún ẹ níwà. kì í ṣe pé a fi rójú wọn. kì í ṣe pé nítorí pa arójú wọn. báyà bá níwà ni àwọn ò sọ lẹ́yìn. bẹ́ẹ̀ ni. tó dà wọ́n gbọ́ nínú nídìí ọfà yìí jọ ọfà tó ta ìjọ tẹ́ni tó pọ̀ wà láì. fún ọ níwà. àgbọ̀wòrò balabala lẹ́nu wọn rí. àbáyé dúpẹ́ fọlọ́. àbáyé dúpẹ́ fọlọ́ bí ó dasọ́rọ̀ ẹ̀sìn pẹ̀lú ẹ̀kọ́ náà wọ́n pẹ̀lú ẹ̀kọ́ ni onímọ̀ kí òṣèlú bọ́dún ẹ̀sìn. kí ló kí ni a máa sọ̀rọ̀ gánà kí Mufti náà sáré ọlá tí ń bẹ fún sàábé ẹnìkan náà sọ láti fún ọ. máa sọ pé ọlá ń bẹ fún sàábé. ẹ má bu sàábé mi ta ni ń bu sàábé. ta ni ń bu sàábé níbo ni ọtí fún abójú ní ẹkùn ni àbábímú. ẹ̀yin ọlọ̀tẹ̀ gbogbo wọ̀nyí ẹ má bu sàábé mi ta ni ń bu sàábé. ta ni ń bu sàábé. ọgbà nǹkan mi wí. àlàyé ọ̀rọ̀ ni. àlàyé ọ̀rọ̀ ni. sọ kọ́lọ́ ń gbà fún wa. amina. wọlé àṣẹ Ọlọ́run gbogbo àwọn tá a péjú síbí. Ọlọ́run fún alẹ́ mi gígùn. fún alálàáfíà. àlékún àgbọ́yé ẹ̀sìn. Ọlọ́run túbọ̀ sí fún wa. amina. láti láhùlẹ̀ wà láàkúwàtà. ilà bíláyì ilà àlì. bàbá wa ẹ ṣàdúrà fún wa ká parí. dá ọpẹ́ fún Ọlọ́run ọba. dá ọpẹ́ fún Ọlọ́run ọba. dá ọpẹ́ fún Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ká. ọba tó ṣe wá ní mùsùlùmí. tí ó ṣe wá ní káfìrí. tí ó ṣe wá kèfèrí. tó jẹ́ bùtùnú èèyàn. bùtùnú èèyàn. lọ́dọ̀ àwọn lọ́gàwíyún. lọ́dọ̀ àwọn afọ́nilúgà. wọ́n ní gbogbo nǹkan ló máa ń ní àwọn ilmishikok alima àwọn afọ́nilúgà. àwọn afọ́nilúgà. tí wọ́n bá fẹ́ mú gbólóhùn jáde ńbẹ̀. tí wọ́n bá fẹ́ mú gbólóhùn jáde látara gbólóhùn kan. wọ́n á mú gbólóhùn lórí alima. lérí alima fílẹ̀ alima. wọ́n á mú gbólóhùn mẹ́fà jáde ńbẹ̀. wọ́n á mú gbólóhùn mẹ́fà jáde ńbẹ̀. alima. nínú ìlàkọ́kọ́. làkọ́kọ́. láàmù àti mímù àti àyìn. láàmù àti mímù àti àyìn. ó di lámà. wọ́n á tún yí bá mi. á tún di amila. wọ́n á tún yí bá mi. tí wọ́n á fi mú pé mẹ́fà. mẹ́fà yìí ló sì nítumọ̀. látara alima nìkan. àwọn kan wà. wọ́n máa jẹ́ mọ́mọ́l. a kan mú jáde ní o kò ṣeé lò. ìkan wà ó ṣeé lò. àwọn kan bẹ tó ṣeé lò. eléyìí ó fi ìdí ẹ̀ rinlẹ̀ fún wa. ó wí pé nǹkan pè ní ìfẹ́. ní tí wọ́n ń pè ní ìfẹ́. ní tó lágbára jù púpọ̀ ni.
ìfẹ́ òun làwọn bàbá wa alágbára omi ni wọ́n fi wá kí wa lénìí. ni wọ́n fi wá kí àwọn bàbá wa mufti lénìí. ó jọ mí lójú púpọ̀. ó jọ àwọn bàbá lójú púpọ̀. kò tún jọ mí lójú. kò tún wá jọ àwọn bàbá lójú. torí pé ìtẹ́yà bá ń ṣe nígbà tó bá wà lọ́dọ̀. ìtẹ́yà bá ń fi ọ̀dọ́ ẹ̀ ṣe. ni ó bá dàgbà. ó ti pẹ́ tí wọ́n ti fẹ́ràn àwọn ọmọ kéékèèké. ó ti pẹ́ táwọn bàbá alágbára omi ti fẹ́ràn gbogbo àwọn ọmọ kéékèèké pátá yẹn. àwọn bàbá kan bẹ ń fọwọ́láì wọ́n ti wà lálùkì àmọ́ nísìn. àwọn bàbá kan wà ní pàwọ́láì wọ́n ti wà lálùkì àmọ́ nísìn. yes nìbàdàn. bàbá titi wọn. 130 years ni wọ́n lò láyé. 130 years ni wọ́n lò láyé. níjọ́ tí wọ́n jáde láyé. ọjọ́ tí wọ́n jáde láyé. ta lọ sí wọn nìbàdàn. táwọn bàbá lọ sí wọn nìbàdàn. ọjọ́ náà ó lágbára púpọ̀. ọjọ́ náà lágbára púpọ̀. bàbá Sheikh Abdulsalam tí wọ́n ní máàdì wọ́n bẹ láyé jọ́nà wọ́n wà bẹ̀. bàbá Sheikh Abdulsalam tí wọ́n ní máàdì wọ́n wà bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. bàbá Sheikh Abdulgani Adéyẹmọ yìí àwọn ọmọ wa ń gbọ́ prógrámù wọn. lọ́jọ́ tó ti pẹ́. wọ́n bá wá dí ọ̀dọ̀ wọn ní ìtún gbọ́n tí àáfàá táwọn máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú rédíò ọmọ tó ti fáwọn olóko ọlọ́run táwọn ó tún sá títí díjọ́ mẹ́jọ. gbogbo ọjọ́ mẹ́jọ ayé ni wọ́n máa ń fún wọn ní different àwọn okọ̀ ọlọ́run. bàbá yìí wọ́n fẹ́ràn yín títí tó fi dọ́dọ̀ ọlọ́run ọba yìí. wọ́n fi dọ́dọ̀ ọlọ́run. ló sọ pé ní bẹ́ẹ̀ bá gbéṣẹ́ kan lé wa lọ́wọ́ lé ní. bẹ́ẹ̀ bá gbéṣẹ́ láwọn bàbá lọ́wọ́ lé ní. ẹ̀yin ni bàbá tẹ ẹran wa ń sẹ́. ẹ̀yin ni bàbá tẹ ẹran bàbá mú fi ń sẹ́. bàbá ò sì ní ọmọ rẹ̀ ń sẹ́ kó mọ́ dúró tì í. bàbá ò ní wàá rọmọ rẹ̀ ń sẹ́ kó mọ́ dúró tì í. ọlọ́pàá padà lẹ́yìn láéláé. ọlọ́pàá padà lẹ́yìn láéláé. àbọ̀kọ̀lá Ànábì Muhammad. àbọ̀kọ̀lá Ànábì Muhammad. inú mi dùn púpọ̀. inú àwọn bàbá dùn púpọ̀. ẹ dẹ̀ ti sọ àwọn ọ̀rọ̀ ìyànjú tí bàbá máa ń sọ fún ọmọ rẹ̀. ẹ ti gbà àwọn bàbá níyànjú lọ́rọ̀ tí bàbá máa ń bọ́ máa sọ fún rẹ̀. amadu àtẹ máa tún bá wa ṣe. àdúrà tẹ́ máa fi ran bàbá lọ́wọ́. bàbá wa Mudirul Markaz. Adamala hayata wa nasarahu. ẹ dákun ẹ̀mí gígùn àtàláfíà ara. ẹ̀mí gígùn àtàláfíà ara. tó nara tán. tó na sí jákò dáadáa. kọ́lọ̀ ń bá wa jogún ẹ̀ fún wọn. kọ́lọ̀ ń bá wa jogún ẹ̀ fún bàbá Mudirul Markaz. bàbá wa Sheikh Adam. bàbá Sheikh Adam rahimahullah. ọlọ́run mọ bó ṣe ṣe wọ́n. ọlọ́run mọ bó ti ṣe wọ́n. lánàá mò ń sọ fáwọn kan táwa kí mo dáa ìgbà míì èèyàn máa lo dáúlà kọ́rùnù ìgbà míì èèyàn máa lo dáúlà kọ̀rùnẹ́ẹ̀n ìgbà míì èèyàn máa ṣe báwọn kan ní alẹ́bí ní dáúlà titi wọn nínú àwọn salasatul qurun al-mufaddala ni àwọn dáúlà titi wọn tó yanjú jù 300 years ni so tiye gbogbo tó ṣẹ́kù yóò máa dínkù ni àwọn dáúlà tí ọlọ́run ní kí Sheikh Adam lò. dáúlà tí àwọn bàbá Sheikh Adam lò. pẹ̀lú tí wọ́n gbé dání. ó kọjá kó dìde kó kú láàrin 100 ọdún kan. ó kọjá kó dìde kó wá kú láàrin 100 ọdún kan. gbólóhùn tí wọ́n wí tán fi kó láyé. gbólóhùn tí bàbá wí tí wọ́n fi jáde láyé. wọ́n ní iṣẹ́ kájọ́ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájọ́ kan làwa ń sọ àwọn kan ló ń yà wá lọ́tọ̀ọ̀tọ̀. kájọ́ kan làwa ń sọ. wọ́n kú ní 1992. bàbá kú ní 1992. 2025 làwà yìí. 2025 làwà yìí. bíi 35 years àbí 37 years lọ́wọ́ láàrin. 35 àbí 37 years lọ́wọ́ láàrin yìí. ìwọ́n ń bèèrè lọ́wọ́ pé àwọn wo ni wọ́n ń yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ń gbà náà. àwọn wo ni ń yà wọ́n lọ́tọ̀ ń gbà náà lọ́hùn-ún. àti irú àwọn tí wọ́n ń ya mùsùlùmí lọ́tọ̀ nísìnyí nígbà náà. àti rí wọn. àṣẹ bàbá prophesize ni. àṣẹ bàbá wí àwí tẹ́lẹ̀ ni. bàbá ń prophesize wọ́n ń profess pé náà àsìkò kan bọ̀ wá. àsìkò kan bọ̀ wá. bẹ́ẹ̀ bá sì rí nígbà náà lọ́hùn-ún ilé kéwú Markaz gbogbo àwọn tẹ̀ríkà onísúfì ni wọ́n péjọ síbẹ̀ wọ́n dọ́mọjọ síbẹ̀ láti Ghana láti Abidjan láti Africa Coast tí wọ́n kó wọn lẹ́kọ̀ọ́ àmọ́ nísìnyí wọ́n tún parọ́ pé ẹ má mọ́mọ́ lọ lé kéwú tún òní kọ́ yín ní tàwíìdì ẹ wá béèrè yìí pé ní kí ni wọ́n ń pè ní tàwíìdì ta ló mọ tàwíìdì àṣẹ tàwíìdì tí wọ́n ń sọ torí pé ní ọ̀rọ̀ rábítà ó kọjá báwọn èèyàn ṣe ń fojú wò ó àìmọ̀ kan pọ̀ lára àwọn èèyàn wọn ò mọ tán pè ní rábítà wọn ò mọ tó pilẹ̀ rábítà àwọn tí wọ́n pilẹ̀ rẹ̀ wà lára sì ń ṣe Adam Abdallah Al-Ilory àwọn náà ní fíkra yẹn ìtòpilẹ̀ rẹ̀ ajẹwọ́n gbèsè ká máa dúpẹ́ fún wọn. ajẹwọ́n gbèsè ká máa dúpẹ́ fún wọn. ajẹwọ́n gbèsè bí sẹ́nà ò ṣe ní bàjẹ́. bí sẹ́nà ò ṣe ní bàjẹ́. torí wípé ní wọ́n fi ti wọ́n lẹ̀ náà fi si ti gbogbo wọn gbà náà. nísìnyí tábà wọ́n àwọn èèyàn kan tá fẹ́ kí nǹkan yẹn bàjẹ́ sẹ́rí pé gbogbo mùsùlùmí ayé ló lẹ́tọ̀ọ́ láti gbé wọn ṣépè. wọn ò rán nǹkan kan mi àfi wọ́n mọ̀ ẹ já bí olówó ara bàbá gbogbo olú mẹ́fà táwọn pè ní South West Nigeria ẹ dákọ̀ àfáà kan ẹ dákọ̀ ìmáàmù kan ẹ dákọ̀ mùdírù kan ẹ dákọ̀ ṣéèkù kan tí ó dìde tí ó pe irú pè tí Sheikh Adam pé ń jọ náà ní 1962 wọ́n wá dá lóhùn lásìkò táwa yìí tí wọ́n wá dá lóhùn lásìkò táwa yìí tí ò ní jásí pé dáa ní mọ́ kẹ́fí síra wa ta ni kò tí ẹ mọ ara rẹ̀ ṣé mo kéwú lọ́dọ̀ rẹ̀ ni ṣé iṣẹ́ mọ̀lú kan náà ni wá ni pàápàá jùlọ ní ìtẹ́jẹ́ tí wọ́n ti tí lẹ́yàmẹ́ tí wọ́n mẹ́ kò ní sí kí àwọn bàbá wọn ìmọ̀ àṣẹrun tí wọ́n ṣe ń jọ náà lọ́hùn kí la fẹ́ dé bá títa ló fẹ́ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí ẹ̀ mọ́ sọ fún ọmọdé ọdún ọ̀rọ̀ lẹ́sọ̀hún Lagos State
kò sí ẹgbẹ́ Islam tí wọ́n dálẹ̀ nílẹ̀ Yorùbá tó gbáwájú rábítà tó lè ṣe bí rábítà tó ní grassroots tó rábítà ní Lagos State a ní division 5 Ìkẹjà, Ìkòròdú, Badagry, Ẹ̀pẹ́ àti Lagos Island. Ní Ìkòròdú nìkan tá a wà, Ìkòròdú division nìkan tá a wà yìí, Central Mosque tó wà ń bẹ̀ close to 300 Central Mosque. Sí jama kọ̀ọ̀kan ò sí less than 300 400. Arimi tí wọ́n tó 2000 jama. Káwá bọ́ sí Ratibi is close to 2000. Kò tí ì sílé kéwú bẹ́ẹ̀. Gbogbo àwọn eléyìí affiliate to Chief Imam of Ìkòròdú division. Bẹ́ẹ̀ ni Badagry, bẹ́ẹ̀ lẹ̀pẹ́. Eléyìí yóò sọ̀rọ̀ society kì í sọ̀rọ̀ organization. Àwọn bàbá wọn ò wá ayé ló fi dàbẹ́ ní pé ní wọn àwọn tí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé yá ti alanasu saman sanawatu khadahat àsìkò kan bọ̀ wá bá àwọn ènìyàn àwọn ọdún tẹ̀jẹ́ yukassabu fiya as-sadiq olódodo èèyàn ó mọ̀ pé lónírọ́ wa yusaddaqu fiya al-kasib onírọ́ èèyàn ó mọ̀ pé lódodo wa yu'tamanu fiya al-akhin àwọn oníjàmbá wọ́n mọ̀ fọkànbalẹ̀ sínú wọn wa yuhawwanu fiya al-amin àwọn ẹni tó yẹ kán fọkànbalẹ̀ sínú rẹ̀ àwọn náà mọ̀ pé lóńjàmbá wa yantiqu fiya ruwaybidah tó bá dìgbà náà yantiqu fiya ruwaybidah àwọn èèyàn tán pé ruwaybidah lókù tí ó máa sọ̀rọ̀ wọ́n wà máa tẹná síra wọn lójú láti lè fi hàn ìpínlẹ̀ Ànábì gbédè ju àwọn tí ń tẹ̀lé lọ tó jẹ́ àwọn sàhábà fún ara náà bẹ̀rẹ̀ ya Rasulullah man huwa ruwaybidah tàún jẹ́ ruwaybidah Ànábì ní ruwaybidah rajulun tafi'un ẹ lọ wo ní dictionary tafi'un tó bá gbìyànjú tafi'un rifraf ní jẹ́bẹ̀ àwọn rifraf lọ́kù tí ó mọ̀ pé ra wọn lálàṣẹ ẹ̀sìn àwọn ọmọgọ́ àwọn afọ́fúngbẹ́mú èèyàn àwọn ni wọ́n ó dé fọ́sọ̀ wípé ní kò sí tí ń jẹ́jọ́ mẹ́jọ kò sí tí ń jẹ́ fìdáwù